Ọ̀rọ̀ yìí ó máa lẹ́yìn àjàǹtí èlé, yóò máa lẹ́yìn àjàǹtí èlé. Ọ̀rọ̀ yìí ó máa lẹ́yìn àjàǹtí èlé, yóò máa lẹ́yìn àjàǹtí èlé. Ọ̀rọ̀ yìí ó máa lẹ́yìn àjàǹtí èlé. Gbogbo àwọn èèyàn tó wà lọ́dà yẹn ti ra wọ́n ní iye kí wọ́n bá ṣe. Oṣooju lásán lè fi bá wọn sọ̀rọ̀. Ẹgbẹ́ yín ẹ rí nǹkan mọ́ bẹ́ẹ̀. Prọfẹ̀tì Olu Alo, ẹgbẹ́ yín ẹ rí. Báwo títí pé tó bá jẹ́ ẹ̀gbọ́n mi ní ìyàwó pásítọ̀ Olu Alo, tàbí tó bá jẹ́ àbúrò mi ní ìyàwó pásítọ̀ Olu Alo, tàbí tó bá jẹ́ ọ̀rẹ́ mi tó súnmọ́ mi dáadáa, inú kó má súnmọ́ mi nítorí pé ó jẹ́ citizen Nàìjíríà tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá bíi tèmi tó tún lọ jẹ́ ọmọ Èkìtì. Ṣé ni ní bẹ́ẹ̀? Nígbà tí wọ́n ṣe wedding tán, tí pásítọ̀ Olu Alo àti ìyàwó wọn ṣe wedding tán, ó ní ilé ọ̀rẹ́ pásítọ̀ Olu Alo ní Èkó, ìyàwó tẹ́ ṣe wedding rẹ̀ ló ń gbé. Ìbéèrè tẹ́mi wá fẹ́ béèrè rèé, ṣé kí wọ́n bá pa ìyàwó yẹn ni àbí ẹ̀mí Ọlọ́run ló sọ fún pásítọ̀ Olu Alo wípé kí ìyàwó wọn lọ́mọ gbé ọ̀dọ̀ rẹ̀. Ẹjọ́ mà ta ni wòlíì tòótọ́? Who is a real prophet? Who is a real pastor? Who is a real evangelist ní Nàìjíríà? Mo fẹ́ bóyá tí n bá mọ̀ kẹ́ ẹ júwe kan fún mi. Sódà èmi náà lè darapọ̀ mọ́ nílò ọmọ ìlọ́jú. Kí ní àárọ̀ nípa ọ̀rọ̀ pásítọ̀ Olu Alo. Tó bá ṣe pé lóòótọ́ dé ọ̀rọ̀ yìí. Ṣé agbára Ọlọ́run náà ló wá fa gbogbo kinní yìí? Ìyẹn kù díẹ̀ káàtó. Ẹ̀gbọ́n ìyàwó pásítọ̀ Olu Alo ó sọ ọ̀rọ̀ kan allegedly torí ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó. Àárọ̀ aláàárọ̀ ni mò ń wo prógrámù yẹn lórí péjì ẹnìkan tí mi ò ní lórí ọ̀fẹ́ láti máa dárúkọ. Ṣẹ́rí gbogbo ibi tó ń wò mí, mo fẹ́ kí ẹ bá mi baralẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ àwọn èèyàn. Àwọn èèyàn sọ̀rọ̀ gan-an, àwọn èèyàn dẹ̀ tú àṣírí gan-an lórí ọ̀rọ̀ pásítọ̀ Olu Alo. Ṣẹ́rí gbogbo wa a kàn ń fi ẹ̀kọ́ tọ́nà fúnra wa jẹ ni. Gbogbo àwa tá à ń sọ pé wọ́n ń drag Olu Alo, wọ́n ń drag Olu Alo. Nǹkan tí àwa gógó fún ara wo lè gbà, òun là ń sọ síta. Ṣé tó bá jẹ́ pé ọ̀dọ̀ ìkan nínú wa ni nǹkan tó ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Yẹmisí Òbí tó ṣẹlẹ̀ sínú fámìlì ẹ̀, ṣé inú wa máa dùn? Ṣé a máa gbà? Ṣé gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ẹ láìkí Olu Alo, ẹ láìkí ẹ o. Mo dẹ̀ sọ pé gbogbo ẹ̀yin ọ̀gálọ́gà nínú CAC kò ní dùn mọ́ mi nínú kí a jèrè ọ̀rọ̀ yìí kó lọ ṣí mọ́ yín lórí. Kò sí nǹkan tá a fẹ́ gbà nínú ká máa yẹ̀yẹ́ pásítọ̀, kò sí nǹkan tá a fẹ́ gbà nínú ká máa disgrace ẹ̀sìn Ọlọ́run, kò sí nǹkan tá a fẹ́ gbà nínú ẹ̀. But ṣé ọlọ́mọ wa lè lajú ẹ̀ sílẹ̀ kọ́mọ ẹ̀dẹ́ pòórá? Ọlọ́mọ ẹni kú ó sàn jọmọ ẹni nù lọ. Náà nísìn òun làṣírí ti ń tú lóríṣiríṣi. Àwọn kan ti ń sọ wípé ó rí nǹkan mórí pẹpẹ, ògùn ló fi ń bá wọn sọ̀rọ̀. Ọlọ́run tiẹ̀ ṣe àwa kọ́ la sọ, àwa kọ́ la sọ. Ẹ̀yin náà ẹ̀ ń fi ti ara yín gbọ́ nǹkan táwọn èèyàn sọ. Ṣóṣe ìdìgbà tán bá lọ ń dáná sun ṣọ́ọ̀ṣì, ṣóṣe ìdìgbà tán bá lọ ń ti ṣọ́ọ̀ṣì mọ́ ẹ̀yin CAC lórí. Wọ́n ní kàńdá kan nínú ìrẹsì tábà tètè yọ́kù ó lè ba gbogbo ìrẹsì tó kù jẹ́. Ó dàbí òróró ni o, òróró nínú màálù. Ẹ wo bí màálù ṣe tóbi tó, ẹ wo òróró kéńkélé yẹn. Tó bá dé stage tó yẹ kẹ́ ẹ yọ́kù lára màálù, tẹ́ ẹ bá yọ́kù ó dẹ̀ máa ba gbogbo màálù yẹn jẹ́. Kí ló dé tí gbogbo ẹ̀yin àgbààgbà CAC tẹ́ ẹ lè foríkorí kẹ́ ẹ fi kun lukùn? Tó bá jẹ́ wípé pásítọ̀ Olu Alo ló máa kó àbùkù bá CAC àbí àbùkù bá Christianity generally, ẹ ṣe kúkú fi jófin, ẹ ṣe kúkú fi jófin. Ẹ ń bò mọ́lẹ̀ ńsìn, ẹ ń bò mọ́ra ńsìn. Tó bá yá wọn á dákẹ́, tó bá yá wọn wọ́n máa sinmi. Àwọn pásítọ̀ kan náà tiẹ̀ ti ń jáde ńsìn, wọ́n ń bú Jésù, wọ́n ń bú ẹ̀sìn, wọ́n ń bú kinní kan. Wọ́n ò sọ̀rọ̀ nípa ìyá tó ń béèrè ọmọ ẹ̀ lọ́wọ́ Olu Alo. Ẹ jọ̀ọ́ kí ló wà nínú wípé ọmọ mi ń kọ́, jẹ́ kó bá mi sọ̀rọ̀. Okay, tí ò bá tiẹ̀ fẹ́ kó tiẹ̀ lọ rí àwọn òbí ẹ̀. Wọ́n ní kí wọ́n fún ara ẹ̀ kó gbé jáde kẹ́ẹ̀jọ ṣe fídíò kẹ́ẹ̀jọ sọ̀rọ̀. Simple. Ẹ wò,
ẹ wá gbọ́ lẹ́nu àwọn èèyàn gbogbo ojú tó wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ṣẹ́rí ká share fídíò yìí náà òun náà ni iyì tó wà nínú ọ̀rọ̀ yìí òun náà dẹ̀ la lè fi tú àwọn èèyàn lẹ̀ nínú ìgbèkùn ṣẹ́rí lórí ọ̀rọ̀ Pastor Olu Alo yìí mẹ́ni àṣírí ti tú o wọ́n dẹ̀ ní àti ìgbọ́n kankan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ wá gbọ́ lẹ́nu àwọn èèyàn tó àṣírí gan àwọn èèyàn sọ̀rọ̀ gan ẹ wá gbọ́. tó sọ wípé nígbà tí wọ́n ṣe wedding tán ní Pastor Olu Alo àti ìyàwó wọn ṣe wedding tán ó ní ilé ọ̀rẹ́ Pastor Olu Alo ní Èkó ìyàwó tẹ́ ẹ ṣe wedding rẹ̀ ló ń gbé ìbéèrè tẹ́mi wá fẹ́ béèrè rèé ṣé kí wọ́n bá pa ìyàwó yẹn ni àbí ẹ̀mí Ọlọ́run ló sọ fún Pastor Olu Alo wípé kí ìyàwó wọn lọ mọ gbé ọ̀dọ̀ rẹ̀ wọn. ẹgbẹ́ ìyàwó Pastor Olu Alo tó sọ̀rọ̀ kan allegedly torí kò sojú mi àmọ́ tá a gbọ́ tó sì lóun lẹ́gbẹ́ ìyàwó wọn ó nígbà tí ìjà ṣẹlẹ̀ láàrin Pastor Olu Alo àti ọ̀rẹ́ wọn tí ìyàwó wọn gbé lẹ́kọ̀ọ́ tí ìyàwó wọn gbọ́dọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ pé ọ̀dọ̀ òun ló padà gbé tó fi bímọ àkọ́bí tán nígbà tó tún bímọ àkọ́bí chọ́ọ̀chì táwọn ń lọ Inla wọ́n ti ṣe débi àkọ́bí ọmọ ìyàwó Pastor Olu Alo ìyàwó wòlíì tó lórúkọ lágbàáyé. ayé máa jù àwọn àṣírí tí kò yẹ ó máa jáde. tó dìbò bẹ̀ ni wípé wọ́n máa yẹ ó ní àbúrò òun sọ wípé àwọn àti ọkọ àwọn táwọn jọ fẹ́ ra àwọn ẹ̀ṣin lọ́kà àwọn òjò sun ọjọ́ méjì papọ̀ rí láyé allegedly ni o pé àwọn ọjọ́ sun ọjọ́ méjì ọjọ́ mẹ́ta papọ̀ rí sẹ́mi Ọlọ́run ló ní ká post kí Pastor Olu Alo káwọn àtòbìnrin ọmọ ìjọ gbé tàbí kí ọmọ ìjọ sùn àfi tí wọ́n fẹ́ dóra àwọn ẹnìkan tí wọ́n fẹ́ bára wọn sùn ẹ̀mí Ọlọ́run ò ní kí wọ́n má dòbò àmọ́ ẹ̀mí Ọlọ́run ní kí wọ́n má bòbìnrin gbé allegedly èmi ò gbàgbọ́ bó rí bẹ́ẹ̀ àmọ́ tó bá rí bẹ́ẹ̀ èmi náà gbàgbọ́ ó lè òkè ń jolè ẹgbẹ́ rẹ̀ ló lè wọlé ìlàwà náà ẹ̀mí ọ̀sẹ̀mi Ọlọ́run náà ló wá lágbára tó bẹ́ẹ̀ ló fún láyé kẹ́ ẹ bóbìnrin gbélé àbí kí ló wà nídìí ọ̀rọ̀ yìí gangan ọ̀rọ̀ yìí ò tiẹ̀ wá fẹ́ yẹ́ nìkan kan mọ́ kí ló wá ní ọ̀rọ̀ yìí kí ni tó wà sálẹ̀ ọ̀rọ̀ yìí gangan àmọ̀ràn tẹ́mi ọgbà Pastor Olu Alo lórí ọ̀rọ̀ yìí ni wípé báwọn ò bá lè sọ̀rọ̀ kí wọ́n rán representative wọn kó sọ̀rọ̀ kó dìbọn kọ̀rọ̀ tí ẹgbẹ́ ìyàwó wọn sọ yìí bóyá rọ ni àbò tọ́ kó dìbọn kọ̀rọ̀ yìí o torí ọ̀rọ̀ yìí kẹnu gan àárọ̀ aláàárọ̀ yìí ni mo gbọ́ ọ̀rọ̀ yìí kódà bí mo ṣe gbọ́ báyìí ọ̀rọ̀ yẹn ó sàn da orí mi rọ́ da ọpọlọ mi láàbò ni pé sọ lè ṣẹlẹ̀ sá àbí ò lè ṣẹlẹ̀ àní gbogbo tá à ń sọ yìí gbogbo tí ló ti ní àwọn kókó ń sọ gbogbo tí ẹgbẹ́ ìyàwó wọn ń sọ gbogbo tí ọ̀pọ̀lọpọ̀ yẹn sọ èmi ò tí ì gbàgbọ́ sẹ́ mi ò tí ì gbàgbọ́ àfi tí n bá rí representative fún bàbá Olu Alo tí ẹni yẹn jáde tó sọ pé Olu Alo lọ́rọ̀ òun ṣẹ́ kọ́ wá dìbọn kí gbogbo ọ̀rọ̀ yìí ìdìbò àtó gbàgbọ́ tàbí kó sọ pé gbogbo tí wọ́n sọ láti ìjọ ìkótọ́ ni ó lè mí ò tó gbàgbọ́ o àsìkò rèé ìmọ̀ràn ni mò ń gbà yìí gbogbo èyí olólùfẹ́ Pastor Olu Alo gbogbo èyí tẹ́ nífẹ̀ẹ́ Ọlọ́run nínú ẹ̀yẹ Pastor Olu Alo mo fẹ́ kẹ́ ẹ bá Pastor Olu Alo sọ̀rọ̀ kí wọ́n jáde tàbí kí wọ́n rán ẹ̀yẹ̀ jáde táwọn ò bá lè jáde kí wọ́n dìbọn kí gbogbo àwọn ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ voice note láti gbọ́ tẹ́mi ò sì gbàgbọ́ pé síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ voice note láti gbọ́ tó jẹ́ ohun wọn tí ohun yẹn jọ ohun wọn allegedly ohun yẹn jọ ohun wọn lórí ọ̀rọ̀ olóbìnrin dé torí wípé ọ̀rọ̀ yìí ti fẹ́ máa da orí tèmi lórí ẹ̀sùn kòkò sí mi nínú òkùnkùn ní bó sì wà àmọ́ tí dídákẹ́ bá ti pọ̀ jù nínú òfin tí wọ́n bá parọ́ bọ́ tó bá dákẹ́ that means ètò òṣèré nínú òfin ni o tí wọ́n bá ti ń rojọ́ mọ́ tí wọ́n parọ́ bọ́ tó sì dákẹ́ tó sọ̀rọ̀ ètò òṣèré ni o ọ̀rọ̀ yìí ti kọjá silent is the best answer for a fool ó ti kọjá rẹ o ó ti kọjá rẹ bó tiẹ̀ jẹ́ ẹ̀kan ẹ jẹ́ kí representative yìí jáde kó sọ̀rọ̀ yìí torí irọ́ tí wọ́n pa ọmọ yìí ti pọ̀jù torí mi ò lè sọ wípé òótọ́ ni torí ìgẹ́gẹ́ ò tí ì jáde sọ̀rọ̀ àti tí ì rí representative yìí kankan tẹ́ ẹ bá ti wá dákẹ́ jù tẹ́ ẹ sọ kankan ó ṣeé ṣe kọjá pé òótọ́ ni wọ́n sọ nípa yín tí ẹ̀ dẹ̀ jáde torí ọ̀rọ̀ tí ẹgbẹ́ ìyàwó yìí sọ yìí pọ̀ o ó tóbi gan o ó pọ̀ gan o àárọ̀ yìí ni mo gbọ́ ó pọ̀ o kódà kò tí tó wákàtí kan tí ẹni tí mo gbọ́ lórí péjẹ tó rìlíìsì ẹ̀ kò tí tó wá dára tó rìlíìsì ọ̀rọ̀ yẹn jáde kí wá ló dé ẹbí bá kéde chọ́ọ̀chì oníchọ́ọ̀chì rẹ ti sọ lórúkọ ṣọ́ọ̀ṣì ọ̀tọ̀ ẹbí bá kejì ẹbí kẹta France ni wọ́n ti sọmọ kẹta lórúkọ àbí ṣé torí pé àwọn yóò bóbìnrin ni bóbìnrin ni Pastor Olu Alo láìkì tó ẹgbẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó bí ọkùnrin ni kí wá ló dé kí wá ló ṣẹlẹ̀ tí ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀yà chọ́ọ̀chì Pastor Olu Alo mọ̀ pé èyí tí Pastor Olu Alo bá ṣe ẹ̀yin ọlọ́pọlọ pípé ni ẹ̀yin onílàákà.
nínú yín ni pásítọ̀ Olú Alo bá ṣe ẹ bá pásítọ̀ Olú Alo sọ̀rọ̀ tẹ́mi Ọlọ́run bá sọ wípé kí wọ́n má kẹ́ni kankan má gbèjà àwọn bíbélì náà ló tó sẹ́gbẹ́ mi Ọlọ́run tó má gbé ìdarí ẹ̀mí Ọlọ́run má gbé ìdarí o gbogbo áńgẹ́lì àlùjànnú Ọlọ́run fi wá sọba lórí ìwé ni a lè control wọn o a lè control wọn kí wọ́n jáde síta kí wọ́n dìbọn kọ̀rọ̀ yìí tàbí kí wọ́n rẹ́ representative wọn síta kí wọ́n dìbọn kọ̀rọ̀ yìí èyí ẹ̀ ṣe pé èdè fi bà wọ́n lórúkọ jẹ́ kí wọ́n kẹ́ ṣàlàyé ara wọn bọ́rọ̀ ṣe rí ìtọ́ ṣẹlẹ̀ láti ìgbà tí wọ́n ti ṣe wedding nígbà tẹ́ fẹ́ yàwó ní sulọ́kà tẹ́ lọ tọrọ rẹ̀ tí èsì ìṣe pé wọ́n fọ́ọ̀sì yé kẹ́ ẹ fẹ́ yẹ̀ ní age of 25 years tí kì í ṣe pé wọ́n fọ́ọ̀sì yé definitely ìyàwó yìí kò lè ti pé 40 years now kò tí ì lè pé 40 years tí wọ́n ọ̀dẹ̀ fọ́ọ̀sì yé fẹ́ kí wọ́n lọ́ọ́ fàgbà tẹ́ fẹ́ tán táì jẹ́ kí ọmọbìnrin ìgbádùn ilé ọkọ rárá kò gbádùn wa bí òwò rárá àti lóòótọ́ ni wọ́n làwọn Yorùbá máa ń sọ pé ilé ọlá lè yọnu ilé ọlá lè yọnu ara ìyọnu tí ilé ọlá nírè o ìwọ tó gba gbajúmọ̀ ìwọ tó fẹ́ fẹ́ ẹni táyé mọ̀ ìwọ tó fẹ́ fólówó eléyìí ọkọ̀ lẹ́kọ̀ọ́ ara ilé ọlá tó dé yọnu rè tí pásítọ̀ Olú Alo tìyàwó pásítọ̀ Olú Alo lárí àwọn kan bẹ tí wọ́n ti sí ọ̀rọ̀ wọn ní sọdún ẹ̀kú àbúmọ́ra tí wọn ò ní lè jáde tí wọ́n ti fi wọ́n sínú bọ́ndéjì ayérayé pé wọn ò gbọdọ̀ jáde sọ kankan kí wàá lọ wá dé bàbá Olú Alo ẹran representative fún yín jáde o mo forúkọ Ọlọ́run bẹ̀yẹ ètò tí mo ṣe ẹ ṣí àrẹ kọ́dọ̀dọ̀ pásítọ̀ Olú Alo wọ́n ní kẹ́ ẹ ṣí ẹ o ẹ ṣí ẹ o kẹ́ ẹ dẹ̀ subscribe fún ẹ lójú Global TV o. èbú yóò tiẹ̀ jẹ́ kẹ́kẹ́ lójú tèmi náà èpè yóò jẹ́ ìtumọ̀ kẹ́kẹ́ lójú bẹ́ẹ̀ yẹn bú mi ọkọrin ọpẹ́ ni bẹ́ẹ̀ yẹn sí pé ọkọrin ìyẹn ni ìyẹn ò ní ìtumọ̀ kẹ́kẹ́ sẹ́mi kò ní ìtumọ̀ kẹ́kẹ́ sáyẹ̀ ni àmọ́ òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni olóòótọ́ lù ó sì ní ká lù bí òkú pásítọ̀ Olú Alo bí ọ̀rẹ́ sọ pé tí wọ́n sọ sí wọn òótọ́ ni àmọ́ kí wọ́n representative wọn jáde láti dìbọn kọ̀rọ̀ yìí táwọn ọ̀bá ráyè láti sọ ọ̀rọ̀ mo sọ yìí mo dúró náà ọ̀rọ̀ sì bẹ nínú omi tó pọ̀ àmọ́ àwọn Yorùbá sọ wípé ọbẹ̀ kì í mí kú àgbà kì í mí kú àgbà bọ́mọ kékeré bá sì kékeré gbó àgbàlagbà ni yóò gbọ́ kìtìkì yẹn máa wú sí ọ̀rọ̀ sì bẹ ní kò bí o abẹ́ sì jẹ́ gbèmí náà ẹ jẹ́ kí gbèmí ẹ ṣe àpọ́gàmì kọ́dọ̀dọ̀ wọn pásítọ̀ Olú Alo kọ́dọ̀dọ̀ àwọn olólùfẹ́ wọn pátá ẹ ṣe àrẹ ní òbú wọn kí wọ́n jáde síta kí wọ́n sọ̀rọ̀ rẹ̀ pásítọ̀ Olú Alo tẹ́ ẹ bá létí ẹgbọ́n tí ọ̀rọ̀ sọ fún ìjọ o bọ́ sọ ibo dúró náà o. ẹgbọ́n nǹkan tó mi sọ. ọ̀rọ̀ sọ̀nùkùn náà rí ẹ fojú sọ̀nùkùn wo ọ̀rọ̀ sọ̀nùkùn náà rí ẹ fojú sọ̀nùkùn wo ọ̀rọ̀ sọ̀nùkùn náà rí ẹ fojú sọ̀nùkùn wo ọ̀rọ̀ sọ̀nùkùn náà rí ẹ fojú sọ̀nùkùn wo. a ó dárúkọ wọn bọ́ ló ń fẹ́ èyí tẹ́ wá mú ní ẹ lọ parí ẹ̀. ọ̀rọ̀ ya lẹ́yìn. ọ̀rọ̀ sọ̀nùkùn ni torí pé mi mọ béèyàn ṣe pera ẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n dẹ̀ ń béèrè ibo ni ìyàwó àtọmọ wà tí ìránṣẹ́ Ọlọ́run náà ò fèsì tó sì tún sọ fáwọn mẹ́mbà pé ẹni tó bá nífẹ̀ẹ́ òun kó má sọ nǹkan nípa ẹ̀. àbí o confidence ni. Bíbélì fi kọ́ wa pé gbogbo ìbéèrè pátá tí wọ́n bi Jésù léèrè ló dáhùn gbogbo ìbéèrè pátá tí wọ́n bi Mósè léèrè ló dáhùn gbogbo ìbéèrè tí wọ́n bi Elijah léèrè ló dáhùn. ó ṣe wá jẹ́ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run ti Nàìjíríà ni wọn kì í lè dáhùn tó àwọn èèyàn bá ti ń bi wọ́n léèrè ìbéèrè. Prophet Olu Alo, where is Yemisi Obi, your wife and your kids? Where are they? Aside that, gbogbo alamọ pé ní Nàìjíríà táwa lẹ́ni tá gbọ́njú mọ̀ lẹ́ni tá lajú sílẹ̀ ní gbogbo àwọn tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run pátápátá ní pásítọ̀ G.O. prophet o. Ìyàwó wọn máa ń tẹ̀lé wọn káàkiri mo fẹ́ sọ pé 80% tí wọ́n lámọ̀ ìyàwó wọn dáadáa kódà pásọ Kristo yá kìlómítà tí wọ́n àti ìyàwó ẹ̀jẹ̀ àgbàtàn jà á mọ̀ gbàtàn fẹ́ra mọ́ á mọ̀. Prophet Olu Alo ibo ni ìyàwó yín wà tó bá yẹ pé Bíbélì lẹ gbàgbọ́ lẹ ń kọ́ àwọn ọmọ ọjọ́ yín lóòótọ́ tó yẹ pé Jésù lè nígbàgbọ́ nínú ẹ̀ lóòótọ́ lẹ̀ ń sìn lóòótọ́ Ọlọ́run ni tó dá wa lẹ̀ ń sìn lóòótọ́. Prophet Olu Alo
ẹ máa provide ìyàwó yín àtọmọ yín. Tó bá jẹ́ wípé ẹ ò ní ọlọ́run mìíràn tó ẹ pé ẹ tí lọ tọ́jú bọlé ẹ tí máa sin báàlì ní kọ̀rọ̀ kẹ máa pe Jésù ní gbangba ẹ produce ìyàwó àtọlọ èmi mo dí ẹyin pásọ Olu Alo Prophet Olu Alo. Wọ́n náà wọ́n díẹ̀. Wípé kó tó di ìparí oṣù kẹfà la fẹ́ mú yìí tí ẹ bá ní ọlọ́run mìíràn tẹ́ ẹ̀ ń sìn tó yẹ kó gbogbo èrò tẹ́ kó jọ mẹ́mbà yìí òdodo ọ̀rọ̀ ìfẹ́ inú ọlọ́run lè fi kó wọn jọ tí o ń ṣe pé oògùn lè fi kó wọn jọ ẹ máa provide ìyàwó yín àtọmọ yín. Tó bá jẹ́ wípé ẹ tí ì lọ sínú gbó kìjìkìjì láti lọ gbàgbára ẹ tí ì lọ sínú ọ̀rọ̀ ọ̀gì láti lọ gbàgbára ẹ tí ì lọ sínú òkun láti lọ gbàgbára kẹfì kó àwọn èèyàn jọ kẹfì lè máa mú òkú owó tí o ń ṣe pé nǹkan míì lẹ́ ń ṣe ẹ máa provide ìyàwó yín àtọmọ yín ṣe pé a fi ṣe àpọ́nlé pẹ̀lú pẹ̀lẹ́. Tó bá jẹ́ wípé ọlọ́run lẹ́ ń sìn lóòótọ́ gbogbo àwọn tẹ̀lé kó lọ ẹ fẹ́ lead wọn dé ìjọba ọ̀run ẹ máa provide ìyàwó yín àtọmọ yín ẹ dẹ̀ máa jáde síta ẹ máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run. Ṣùgbọ́n tí ẹ bá ṣe bẹ́ẹ̀ Prophet Olu Alo èṣù lẹ́ ń sìn gbogbo tí mo dárúkọ ẹ̀ ti lọ gbàgbára gbogbo àwọn èèyàn tó wà lọ́ndà yẹn ti ra wọ́n níyè kí wọ́n bá ṣe oṣooju lásán lè fi ń bá wọn sọ̀rọ̀ pẹpẹ yín ẹ rí nǹkan mọ́bẹ̀ Prophet Olu Alo pẹpẹ yín ẹ rí nǹkan mọ́bẹ̀. Ṣùgbọ́n tó bá yẹ pé inú mímọ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ọlọ́run gbèjà yín ọlọ́run nífẹ̀ẹ́ yín gbogbo ibi tí ẹ bẹ́ẹ̀ di lọ́ọ́ ti gbé sínú máṣíìnì láti ṣe kíní kan ọlọ́run wà pẹ̀lú yín lóòótọ́ ẹ máa prove àwọn èèyàn wrong ẹ máa jẹ́ kí wọ́n mọ̀ pé lóòótọ́ ìránṣẹ́ ọlọ́run tòótọ́ ni yín ẹ máa provide ìyàwó yín àtọmọ yín. Ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ mo tún sọ èṣù lẹ́sìn agbára láti lè lówó láti lè lókìkí wọn lè lọ bá tẹ̀lé kó àwọn èrò jọ kò ṣe ọlọ́run lẹ́sìn. Prophet Olu Alo, where is your wife and your kids? Either you talk or you provide them, you bring them out, you let us see them. You let everybody see them. Àwọn tí wọ́n ń ṣèrànṣẹ́ ọlọ́run kan wọ́n ń béèrè ìyàwó wọn lọ́wọ́ wọn nígbà tó rí pé àwọn èèyàn ti ń béèrè wọ́n mú ìyàwó wọn jáde. Prophet Olu Alo, bring out your wife. We need to see your wife. Àwọn ìránṣẹ́ ọlọ́run ó ṣòro ó dá sí. Èmi máa ń gbé wọn gẹ̀gẹ̀gẹ̀ bí ẹyin ní báyìí àwọn ìránṣẹ́ ọlọ́run ní àwọn pásítọ̀ àwọn àfáà ńláńlá tí mo mọ̀ pé àfáà gidi ni wọ́n ní òkè ń jẹ́ yìí fẹ́ di o. Mo máa especially bàbá wa tọ́rọ̀ wá ṣẹlẹ̀ sí bàbá wa pásítọ̀ Olu Alo tọ́rọ̀ ṣẹlẹ̀ sí yìí kódà ìránṣẹ́ ọlọ́run pàtàkì ni wọ́n níwájú tèmi. Ṣùgbọ́n wá ní kankan tó ń ṣẹlẹ̀ tí mo ti ń rí ó ti fẹ́ lé ní oṣù kan báyìí bí ọ̀sẹ̀ 5 sẹ́yìn tí mo ti ń rí lórí péèjì brọ́dà wa kan Awíkókó pé wọ́n ń wá ìyàwó pásítọ̀ Olu Alo. Kódà mo gbọ́ ní voice note ibi tí ìyá ìyàwó yẹn ti sọ pé tóun ti rí ọmọ òun bá sọ̀rọ̀ báyìí ó ti lé ní ọdún 4. Ìyá ìyàwó pásítọ̀ Olu Alo wọ́n ní tí àwọn ti rí ọmọ wọn bá sọ̀rọ̀ mọ́ pé ó ti lé ní ọdún 4. Ẹni tó wá jẹ́ bàbá fún ìyàwó yẹn ṣe mọ̀ pé tá a bá lọ ṣe wedding wọ́n máa fàyàwó ilé ọkọ lọ́wọ́ bàbá tó fa ìyàwó yẹn lé pásítọ̀ Olu Alo lọ́wọ́ ó ní láti ọdún 12 tí àwọn ti fa ìyàwó lé pásítọ̀ Olu Alo lọ́wọ́ pé pásítọ̀ Olu Alo ti yà nínú ilé àwọn pé orí social media làwọn ti ń rí orí inú voice note ló wà o tẹ̀bá ní mẹ́rin wọ́n wà o pé orí social media làwọn ti ń rí pásítọ̀ Olu Alo pé láti ìgbà tó ti mú ìyàwó kúrò nílé àwọn kò tí ì padà lọ́dọ̀ àwọn. Ló bá tán. Ìyá ìyàwó dẹ̀ ń wá ọmọ ẹ̀ wọ́n ní for the past 4 years àwọn ò fojú rí ọmọ àwọn bẹ́ẹ̀ ni àwọn ò dẹ̀ bí kọ́ọ̀lù ẹ̀ kó pe àwọn láì kí n ṣe pé ọmọ wọn kú. Yorùbá dẹ̀ lọ́mọ ẹni kú sọ̀tẹ́ mọ nínú lọ. Mo ti ti pé tó bá jẹ́ ẹ̀gbọ́n mi ní ìyàwó pásítọ̀ Olu Alo tàbí tó bá jẹ́ àbúrò mi ní ìyàwó pásítọ̀ Olu Alo tàbí tó bá jẹ́ ọ̀rẹ́ mi tó súnmọ́ mi dáadáa inú kó má súnmọ́ mi ní
Èkìtì kété. Ṣé mi ní bẹ̀rẹ̀ ẹ̀ ni? Ó di dandan náà. Torí ó ti lé ní 5 weeks tí Awíkọ́kọ́ ti ń di ọ̀rọ̀ yìí lẹ́nu. Síbẹ̀síbẹ̀ Pastor Olu Alo provide ìyàwó wọn jẹ́ ká rí. Kí ló fẹ́ ṣe ni? Kódà àwọn èèyàn kọ́kọ́ ò mọ̀ pé Pastor Olu Alo marry. Ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tí àwọn fámìlì ìyàwó pé Awíkọ́kọ́ tó ń ṣàlàyé fún pé kó jọ kó gbà wọ́n. Ìgbà yẹn lọ́pọ̀lọpọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé Pastor Olu Alo pé wọ́n níyàwó. Ìyàwó iná wa ti ń wá for the past 5 weeks láti ń béèrè wọn. Bọ̀ látọ̀dọ̀ àwọn fámìlì ìyàwó gbogbo wọn ní bíi 4 years làwọn ti gbúrò ọmọ àwọn gbẹ̀yìn àti kọ́lu àti pé mo wá kí ẹ nílé ìyá mi o kò sí kankan. Nítorí èlèmi náà ṣe wò ó pé tó bá jẹ́ mi ní kíní ìṣẹ̀lẹ̀ sí ń kọ́ wọ́n á rẹ́ni dìde fún mi. Tó bá jẹ́ pọ́tà mi ló ṣẹlẹ̀ sí kó má rí mi wọ́n á ríyàn dìde sí mi. Wọ́n dẹ̀ ní obìnrin lọ̀rẹ́ obìnrin òun ló fà tẹ́mi náà fi jáde sa ẹjọ́ dádì wa ẹ má bínú dádì wa àtọ́rí yín tí orí ìkúnlẹ̀ ni mo wà yìí níbo nìyàwó yín wà ẹ bá wa provide ẹ kò ṣe live video. Ẹ bá wa bẹ̀ káwọn wọ́n. rí pé ó wà òkè. Ẹ bá wa bẹ̀ ẹ wọ́n bá o. ti ṣe live video Wọ́n ẹ gbé bá ti ìyàwó dé tí wọn wọ́n tó wá síta, jẹ́ ẹ mọ́ bá sí ní wa bẹ̀ Nàìjíríà wọ́n. tó yọjú sí mọ́mì wọn ẹ wo bí ìkúnlẹ̀ ni mo wà yìí bí ìparọ́ fún yín ẹ wo orí ìkúnlẹ̀ ni mo wà yìí. Kó yọjú sí mọ́mì wọn. Torí mo wò pé tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́bíyàwó yẹn tó jẹ́ ọmọ yín obìnrin ni ẹ nígbà kọ́kọ́ ẹ ṣe bó ṣe wù ú o. Ẹ ti gbà pé property yín níyàwó yín kan tó bá wù yín lẹ lè fi ṣe ṣùgbọ́n ẹ ti gbàgbé pé ọmọ èèyàn kan ni. Tó bá wá jẹ́ pé ọmọ yín obìnrin ni ọkọ ẹ wá lọ pé pamọ́ for 4 years kó má rí yín bá sọ̀rọ̀ kó má dẹ̀ rí mọ́mí ẹ̀ náà bá sọ̀rọ̀ kí lẹ fẹ́ máa rò báwo ló ṣe fẹ́ rí lára yín sà ẹ jọ̀ọ́ anointing yín ò ní gbẹ anointing náà ni mo dẹ̀ fi ń bẹ̀ yín ibi tíyàwó yín bá wà ẹ jẹ́ ká rí ẹ jẹ́ kó yọjú sáwọn òbí ẹ̀ ẹ má jẹ́ kí mọ́mí ẹ̀ ronú kú. Bẹ́ẹ̀ ni o. Nítorí kí lèèyàn ṣe ń bímọ ṣe bí torí kéèyàn lè jẹun ọmọ ni kéèyàn tọ́jú kéèyàn ṣiṣẹ́ tọ́jú ọmọ yìí ò kì í ṣe illiterate ó lọ school ọmọ mi wọ́n sọ pé ó lọ University of Ado kò dẹ́ ṣẹ̀yìn lẹ bá wọn sanwó school ẹ̀ nígbà yẹn sà ẹ má bínú o ẹ̀yin kọ́ lẹ bá wọn sanwó school ẹ̀ nígbà yẹn mọ́mí ẹ̀ náà ló mọ bó ṣe sanwó school ọmọ ẹ̀ tọ́mọ ẹ̀ fi ṣe tán ìgbà tọ́mọ yẹn wá sóríire tó wá wù ẹ̀yìn láti fi ṣáyá ẹ wá fi ṣáyá tán ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kó yọjú sáwọn òbí ẹ̀ mú kó dá sa o ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ níyín ẹ̀dẹ̀ máa ń tírìtì irú iṣu báyìí láàárín ọkọ àtìyàwó láàárín ẹbí sẹ́bí ẹ̀dùn sà mi fẹ́ kí fídíò yìí gùn jù ẹ bá wa provide ìyàwó yẹn jó yọjú sáwọn òbí ẹ̀ ẹ má jẹ́ kí mọ́mí ẹ̀ kú kó òjijì torí tí rònú bá ti pọ̀jù àgbàlagbà lè give up àní kúkú òjijì ọmọ wa ò dẹ̀ ní sọnù ẹ bá mi share fídíò yìí ìyàdán yín mi ẹ lọ sórí YouTube channel mi. Ẹ̀gbọ́n wọn ti ní kẹ́ ẹ bá wa share fídíò yìí kẹ́yìn náà bá wa share dáadáa o kẹ́ ẹ bá wa subscribe. Mo kí gbogbo èèyàn mo lóhun tẹ ní àǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní ìṣẹ́jú yìí. Ẹ wọ ẹni tó sọ̀rọ̀ yìí o pásítọ̀ ni o mo fẹ́ kẹ́ ẹ lísìn sọ̀rọ̀ tó sọ. Ẹjọ́ ìṣe mi ní fífọ̀ kan ẹ bá mi táàgì àwọn blọ́gà yìí. Àwọn blọ́gà Ẹ bá yìí. mi táàgì blọ́gà tẹ bá mọ̀. Ẹ̀yin ọmọ náà tẹ bá wá ní àǹfààní láti gbọ́ ẹ bá mi pín ẹ bá mi ṣe àrẹ ní ìṣẹ́jú kan. Ìbéèrè kan ni wọ́n ní kí n béèrè ẹnìkan ní kí ni question náà ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ mà ta ni wòlíì tòótọ́ who is a real prophet who is a real pastor who is a real evangelist ní Nàìjíríà mo fẹ́ bóyá tí n bá mọ̀ kẹ́ ẹ júwe kan fún mi sódà èmi náà lè darapọ̀ mọ́ ìlọ́mọ lọ chọ́ọ̀chì rẹ̀ because the way bí gbogbo ẹ̀yin commentator àti ẹ̀yin kọ̀ọ̀kan lórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ ṣe ń kọ àti àwọn nǹkan tẹ́ ń jẹ́ ó di mímọ̀ fún wa. Ẹ pọ̀tírètì Nàìjíríà bí ẹni kó ní wòlíì Ọlọ́run. Ẹ pọ̀tírètì Nàìjíríà bí ẹni kó ní ìrántí Ọlọ́run. Adébóyè ẹni fẹ́ẹ̀kì ni. Oyèdépò Bíṣọ́ọ̀bù Oyèdépò ẹni fẹ́ẹ̀kì ni. Olúkọ̀yà
gbogbo àwọn bàbá yẹn fake ni wọ́n Abíára fake ni Ẹ̀pàfẹ́ Ọ̀dẹ́kúnlé fake ni àtìgbọ́ àti rí pé gbogbo àwọn pásítọ̀ wa ní Nàìjíríà fake ni wá ẹ fún mi ní àwọn ìtọ́jú authentic tí ì sí fake. wọ́n wà tó bá yẹ pé yẹn ló fẹ́ sọ wọ́n wà. ọba mọ̀ wọ́n bóyá lè mọ̀ tẹ̀lé wọn ẹni Chris ọ̀yá kìlómẹ̀ fake ni. èwo ni ìtótó èwo lọ́dà ẹ kàn show mi ẹ̀yin blogger ẹ fi hàn mí àwọn ìtọ́jẹ́ wípé they are authentic and they are reality àwọn tí wọ́n jẹ́ real prophets real pastors. ìyẹn nìkan kọ́ tí mo fẹ́ sọ. ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ máa kọ́mẹ́ǹtì tí inú yóò máa dùn nígbà tí wọ́n bá ń bú àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí nígbà tí wọ́n bá ń sọ fún ọ pé gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin Christian wá fẹ́ bá sọ ìwọ kan náà tún máa bá wọn mọ́ owó tún máa bá wọn kọ́ sọ̀rọ̀ bá ṣiṣẹ́ lágbára yẹn ní kíni. nígbà tí àwọn abanijẹ́ bá ń kọ nǹkan tí ò nítumọ̀ tí wọn náà tún papọ̀ pẹ̀lú àwọn kiri ìjẹba wọn jẹko. ọ̀rọ̀ mi padà lọ sọ́dọ̀ gbogbo ẹ̀yin blogger àti ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì tẹ́ ní fèkì ni wọn. adé gbogbo yín ṣe ń jáde fún gbogbo àwọn pásítọ̀ yìí tó ń sọ pé fèkì lélẹ̀ fèkì tọ̀ tó ní gbogbo wọn kò sẹ́ni tó dánú wọn tó sì jẹ́ pé wọ́n lọ́dà bàbá tiẹ̀ lọ́dà láàṣì mọ́ bí tí bàbá rẹ̀ ṣe láyé àmúkọ rẹ̀. question tí mo wá fẹ́ bí tàbí tí mo fẹ́ kẹ́ gbéyẹ̀wò láti ìjọ́ tó ti ń sọ bẹ́ẹ̀ ó ti yẹ kí ṣọ́ọ̀ṣì ọ̀tán Nàìjíríà. ṣé ń gbọ́ nǹkan tí pásítọ̀ sọ. ó ti yẹ ká mọ̀ rẹ̀ nìkan kan tí ó lọ nù chọ́ọ̀chì mọ́. ṣé ń gbọ́ ohun tí pásítọ̀ sọ. ọ̀yẹ̀ kẹ́nìkan kan mọ̀ tiẹ̀ mọ̀ sọ. wọ́n ń wá odindi ọmọ ní o ẹgbọ́n nǹkan tó ń sọ. gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe. ṣé ń sọ nǹkan fún ọ ìfẹ́ nu jìyà ni ìfẹ́ nu ṣòfò ni. Bíbélì ní orí òkúta ni mo gbé ìjọ mi lé gbọ̀ngàn ọ̀run àpáàdì kò lè borí ẹ̀. ẹ sa blọ́gà tẹnu ẹ̀ mú ìwọ̀n tó tó lóògùn tí máa ń gbé nǹkan kọ́rùn. ẹ pé blọ́gà tó jẹ́ jánítọ̀ ẹlẹ́nu wọ̀nranwọ̀nran oníwèrèwèrè ẹ pè wọ́n jáde. ẹ sọ fún wọn pé wòlíì ti sọ̀rọ̀ ẹ̀ mo sọ wípé 1 million wọn kò lè káńsù ìjọ ní Nàìjíríà a ti gbé ìjọ ìkalẹ̀ gbọ̀ngàn ohun àpáàdì ẹjọ́ yín ìsọkúsọ yín kò lè dá dúró kò lè níjọ ọmọ dàgbà ìwọ àtàrà alẹ́ rẹ tẹ̀jọ́ ń ṣẹ̀ṣẹ̀lẹ̀ lọ́sọ̀ọ̀sì àìmọye àwọn tí ń sin Ọlọ́run up till now kò sí iye ọ̀rọ̀ tó lè sọ because Ọlọ́run ti ń bẹ lọ́run ọmọ áńgẹ́lì wà kò sún áńgẹ́lì kalẹ̀ láti fi wọ́n ṣiṣẹ́ rẹ̀ èèyàn nílò àmọ́ àti tó fi gbogbo ẹnu sọ náà Ọlọ́run ó lè lo áńgẹ́lì ṣùgbọ́n kò lò wọ́n èèyàn ni èèyàn ó sì máa ṣe bí èèyàn sọtọ́ bá ń retí ẹnìkan tó pé láyé Peter kò pé tó bá ń retí ẹnìkan tó pé láyé Jòhánù kò pé ó sọ àìpé tí wọ́n di pípé nínú pípé tiẹ̀ ni. so níjọ́ ẹ ti ń sọ̀sọ́kúsọ níjọ́ ẹ ti ń dìtẹ̀ ìjọ tí ìjọ ti wá wálẹ̀ ọtí àríyìn mọ́lẹ̀ ọtí àtẹ̀yìn mọ́lẹ̀ gbogbo ẹ̀yìn àṣebí onísọkúsọ ọtí àtẹ̀yìn mọ́lẹ̀ pásítọ̀ nìyẹn. èyí ń lọ wáṣẹ́ gidi ṣe kó o fèsì láìpẹ́ kó o máa ṣe tiẹ̀ mo rẹ́yìn bàbá kan náà tẹ́ pera yín Christian ẹ̀ ń jáde fún Christian ẹgbẹ́ yín ọ máa lè yàn bí wọ́n fọwọ́ sí júwèé lé bàbá ẹ̀ èyí náà máa kọ́ pẹ̀sí kékeré náà Nàìjíríà pẹ̀sí kékeré kan gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń sẹnu wọn ràn wọ́n rán sódì ẹ̀mí ló tó gbàdúrà fún wọn. láti notice ẹ̀ pé ẹ̀yin ọmọ Nàìjíríà kò sí tí máa dùn lọ́dọ̀ yín ẹ máa fẹnu bà àwọn èèyàn tí yín ni ẹ máa fẹnu bà àwọn lídà yín jẹ́ ni ẹ máa fẹnu bà yí àwọn pásítọ̀ yín jẹ́ ni ẹ máa fẹnu bà gbogbo ẹni tó bá ti dà bí ìrẹ́ tó dá Nàìjíríà àwọn olóṣèlú kò dá àwọn pásítọ̀ wọn ò dá àwọn báńkà wọn ò dá gbogbo nǹkan ni ò dá lọ́dọ̀ tiẹ̀ ọ̀ọ́dẹ́ pé rẹ̀ ajẹ́páyé rẹ̀ ni ò dá àgọ́ tó mọ̀ kó tó yẹ̀ wò ikú ti bàjẹ́ mọ́ ọ lára. so gbogbo ẹni tí ní àǹfààní àti gbọ́ mi ẹjọ́ bá mi pé kiri fún gbogbo àwọn oní. ìwọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ blogging ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ inú wátawàta láti 2000 ẹjẹ́ sọ pé láti 2000 yá 2000 làwọn kan ti máa ń jáde wọ́n ti ń jáde fáwọn bàbá Oyèdépò wọ́n ti ń jáde fáwọn bàbá Adébóyè wọ́n ti máa ń jáde
jáde tí wọ́n jáde fún wọn. Ṣẹ́gbọ́n. Wọ́n wá dá ṣọ́ọ̀ṣì wọn dúró sí òsì òbí lè sí. Kàkà kí wọ́n yà pé wọ́n tẹ̀ ń lè kókó sí. Ṣẹ́gbọ́n. Lẹ́nu pásítọ̀ o. If you can't beat them, better join us. Ìtọ́jà jù nìyẹn. Join them. Ìpinnu kan bóyá ẹ̀ sọ̀rọ̀. Kò join ni wọn nínú ìwà ìbàjẹ́. Sorry, ó ní ìwà abanijẹ́. Ó ní ọjọ́ tó o bá dẹ́kun àti ìbanijẹ́, wọ́n á bọ̀ jẹ́. Ètò dùn mí ni pé o ò rọ́lá, ọmọ tí ó padà jẹ́ àtúbọ̀tán rẹ̀ àti tàwọn ọmọ. Ọwọ́ àlanu. Kí ló dé tó o fẹ́ dí ọ̀nà ọ̀la? Màmá ìgbógun tó yẹ̀yìn obìnrin kan tẹ̀ ń bá wọn ṣe. Tó o lọ́mọ ni. Tá a bá ti ẹ̀sẹ̀ pa àwọn tí wọ́n ga àwọn blọ́gà kan, ìwọ̀n ò ní òòlù. Ṣé mo lè gbé ẹ sípàdé? Ṣé bí wọ́n lágbè àwọn blọ́gà ò ní òòlù. tó ti bímọ kalẹ̀ tí ọmọ táwọn ọmọ yóò padà ṣe lọ́la múra sí i. Ó sun ẹkún débi pé mo lè bọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Àwa kì í báyàn jẹ́ àìsí ìbúyàn. Báwo la ṣe Iye tó ti ṣe yìí gan. èpè ẹnu wọn, ọ̀rọ̀ àlùfáàsì ẹnu wọn, Iye tó ti sọ yìí gan. ìṣàkóso ẹnu wọn, ológun ayé wọn. Òun kígbe wọ́n ń gbowó ní ọ, wọ́n ṣe kiri kan. Ó dẹ̀ mélòó tó dáwó bẹ̀. Ṣé ń gbọ́? Èló lowó rẹ tó sọnù sá. Ṣé ń gbọ́? Bó ṣe ń kígbe tó ń sunkún kí. Ta ló gbowó lọ́ọ̀ rẹ̀? Èèyàn mélòó lọ́wọ́ afẹjọ́ sùn? And that's why. Òní torí ọjọ́ máa jáde fún mi. Ẹni bá jẹ tẹ̀tẹ̀ lára òfò. Níjọ́ ẹ ti ń jáde, ló dẹ̀ mélòó tẹ́rí tí mo bá yín sọ̀rọ̀ kan. Ajá ni yí bẹ́ẹ̀ sì máa gbónú. Ṣé ń gbọ́? Lẹ́nu pásítọ̀. Ìgbó ní sì máa ń pajá. Kíkan kíkan ni máa ń pàgò. Ṣé ń gbọ́? Ọ̀pọ̀ èèyàn lẹ́nu rán. Ṣé ń gbọ́ pásítọ̀? Lẹ́nu gẹ́gẹ́ máa fẹnu káàkiri káàkiri. Kò lè dùn wá fún yín. Bí ìran yín ṣe máa rí nìyẹn. Ìran yín ti wà ti pẹ́ ìran Sámbálátì àti Tùbáyà. Pẹ̀lú gbogbo bí wọ́n ṣe fún ní Máyà ti ń kọ́lé, tí ń mú ẹnu bodè, kí ló wá gbàdá jáde lẹ́yìn ẹ̀ sí nǹkan wá bàjẹ́. Máa sọ̀rọ̀, máa jáde fún pásítọ̀ kò ní mínísírì tiẹ̀ yẹn pé mo fẹ́ máa fọ́, mo fẹ́ máa bẹ̀rí àwọn pásítọ̀ jẹ́, mo fẹ́ máa jẹ ayé wọn. Orí gbogbo ìjà jíjà ọ̀dẹ́kùnrin ẹ̀pà fàgbẹ́ni pásítọ̀ ìjọ Comfort Life Mission. Kàkà kí wí àgbọ̀dẹ iṣẹ́ yẹn lọ wájú sí i. Kí ó sì máa lọ wájú nìyẹn torí ìlérí Ọlọ́run ni. Ìwọ ni oronú kò gbìwàdà torí àwọn ọmọ rẹ. Nǹkan bá lè wù ní o ṣe jáwọ́ kò nínú iṣẹ́ gbogbo. Àìmọye kọ́ńtẹ́ǹtì tó lè ṣe, àìmọye nǹkan tó lè dínwó tó lè máa ṣe tí yóò máa mú kí péèjì yóò dàgbà láì ní nǹkan kan láì tàǹpà pẹ̀lú pásítọ̀. Ìwà banijẹ́. Ọjọ́ tó o bá dẹ́kun àti banijẹ́, Bíbélì ni wọ́n bá ọ̀jẹ̀ kalẹ̀. Pàtó àmì mọ̀kànlẹ́ yá yín bèrè ni. A sì fẹ́ bẹ̀rẹ̀ sí jáde fẹ́yìn blọ́gà. Ẹ̀rí ìgbóyè yóò ní gbé. Torí pé àmì àwọn tí wọ́n jáde ní 2000, tí wọ́n jáde 2005, wọ́n ti ra bí iṣó. Ó dá mi lójú pé gbogbo ẹyẹ lẹ́nu ẹ̀ padà ra bí iṣó náà. Ṣé ń gbọ́? Of Jesus. Back to sender. Torí kò wọ́ọ̀kì fún Jésù. Back to sender. Ẹ jẹ́ máa lọ bí iṣẹ́. Gbogbo wa ẹ jọ̀ọ́ ṣé ẹ gbọ́rọ̀ tí pásítọ̀ yìí sọ dáadáa. Ẹ gbọ́ bí pásítọ̀ yìí ṣe sọ gbogbo ọ̀rọ̀ ẹnu ẹ̀. Odindi ọmọ lásán pà ń wá o. Odindi ìyàwó àtọmọ mẹ́ta. Nàwọn èèyàn ń pariwo pé wọ́n ń wá. The only thing tí pásítọ̀ yìí máa sọ, the only thing tí wòlíì yìí máa sọ, wọ́n ń bú pásítọ̀, wọ́n ń yẹ̀yẹ́ pásítọ̀. Àwọn tó yẹ̀yẹ́ wa lánàá, wọ́n ti pòórá bí iṣó. Gbígbógbígbó ló ń ṣajá, kíkànkíkàn ló ń pàgbò. Ẹ gbọ́ nǹkan tó ń jáde lẹ́nu odindi òjíṣẹ́ Ọlọ́run. Bíbélì náà sọ ó ní tí wọ́n bá ṣe rere, ara kì yóò ya ọ bí. Nígbà tí pásítọ̀ yìí mọ̀ pé òun ò sí nínú wọn, kí ló mú tó ń sọ̀rọ̀? Nígbà tó mọ̀ pé òun ò sí lára àwọn ọ̀bàyéjẹ́ pásítọ̀ tá à ń sọ, kí ló ń ta lára? Nígbà tó mọ̀ pé òun ò pẹ̀lú wọn, kí ló ń sọ wípé àwọn tó ń sọ lánàá wọ́n ti parẹ́ bí iṣó lẹ́nu pásítọ̀? Lẹ́nu pásítọ̀, kí pásítọ̀ máa dọ́gbọ́ pọ̀fọ̀. Gbígbógbígbó ló ń ṣajá, kíkànkíkàn ló ń ṣàgbò. Gbogbo àwọn tó bá ń gbógun ti pásítọ̀ wọ́n á parẹ́ bí iṣó. Ṣé ẹ ti gbọ́? Ẹ ti rí ara wọn nìyí o. Ẹ gbọ́ nǹkan tó wá fi ẹ́ǹdì ọ̀rọ̀ ẹ̀. Àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáde fún ẹ̀yin blọ́gà ni. Ẹ ti rí, ó kọ́kọ́ ń fi ohùn dè wọ́n mọ́lẹ̀. Ó ń fi ohùn, ṣé wọn gbogbo ọ̀rọ̀ tí pásítọ̀ yìí ń sọ látàtàrọ̀, ohùn ló ń lò. Ohùn ló fi ń dà àwọn èèyàn mọ́lẹ̀ o. Bọ́n ṣe ń fohùn dà àwọn èèyàn mọ́lẹ̀ sẹ́yìn tán rò wípé ó sì lè máa jẹ àwọn èèyàn. Ẹ wo bí ṣe rí ẹni tí ohùn pásítọ̀ bá jẹ, ó dẹ̀ kù sí lọ́wọ́. Ṣé àwọn eléyìí, wọn ò ní àṣẹ kankan lẹ́nu tó ju Ògún lọ. Kò sí àṣẹ Jésù Kristi lẹ́nu wọn. Kò sí àṣẹ Ọlọ́run ní ẹnu wọn àtọ́.
tó ju oògùn lọ gbogbo ìgbésí ayé wọn bí wọ́n ṣe wà yẹn oògùn àti agbénipa òun náà ni wọ́n gbójúlé tọ́ máa sọ́nsìn wọ́n máa fi lórúkọ Jésù wọ́n máa fi bojú láláì dẹ̀mọ̀ wípé wọ́n ti tẹ́ǹdì ẹgbọ́n nǹkan táwọn ọmọ yẹn náà sọ ó ní Olu Alo lè búra sí pé kò lọ gbàgbára kó fi tẹ́lẹ̀ sórí ọ̀tà kò lọ fògùn kó èèyàn jọ báṣìírí wọn ṣe máa tún náà nìyẹn instead kan pé Olu Alo kan b'Olu Alo sọ̀rọ̀ níbi tó gbé ti ń gbọ́ kó tó dáyè yí àwọn kìrìsìtẹ́nì sílẹ̀ kó tó kó àbùkù bá àwọn CAC kán tètè paná ọ̀rọ̀ ṣé mọ̀ pé ìjà tèmi ń jà fún ni pé kán tètè paná ọ̀rọ̀ yìí kó tó escalate kán tètè paná ọ̀rọ̀ yìí kó tó escalate instead kan paná ọ̀rọ̀ ẹ̀rọ owó pásítọ̀ yìí wọ́n tún jáde àgbàlagbà ni wọ́n o àgbàlagbà ni wọ́n o ẹgbọ́n nǹkan tó ń jáde lẹ́nu wọn amúkárítọ́ ìyàwó ilé kan sọ wípé ó ní béèyàn ṣe ń bá àgbàlagbà sọ̀rọ̀ àgbàlagbà tó bá ti sọ àgbàdo mọ́dì ó ti di dandan kẹ́dìyẹ lé kiri ẹ̀dì aṣànjẹ nídìí tóun ló sọ àgbàdo mọ́dì àgbàlagbà tó bá hùwà respect to God who made me Yorùbá ló ní respect jù but tí súnmọ́ òun bá ti kùn gírí ajá yíjú síyan ẹgbọ́n nǹkan tó wá ń jáde lẹ́nu odindi òjíṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run eléyìí náà dẹ́ lérò nínú ṣọ́ọ̀ṣì ń bẹ́ o wọ́n dẹ̀ sọ pé wọ́n ń wá odindi èèyàn 4 ìyàwó àtọmọ 3 pé kán gbé wọn síta instead kẹ́ ẹ pe ẹni tí ọ̀rọ̀ kàn kẹ́ ẹ pe àrò àtọ̀dọ̀fínú ẹ kẹ́ ẹ tẹ̀ nínú pé ọ̀gbẹ́ni má jẹ́ kíkíní ìbá ẹ̀sìn jẹ́ àwọn ayé tí ń fẹnu kun ẹ̀sìn látara tiẹ̀ kí ló ń ṣẹlẹ̀ síyàwó àtọmọ gbé wọn jáde ẹ ṣe fídíò kí àwọn ayé rí kó o pa wọn lẹ́nu mọ́ instead kan ṣe yẹn ọ̀hún ṣe yẹn o ẹgbọ́n nǹkan tí bàbá yìí wá ń sọ́ńtà ìgbà tó máa wá bá ọ̀rọ̀ ẹ̀ jẹ́ ó ní àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde fún àwọn blogger à ń retí yín o ẹ lọ kóra yín jọ ẹ kúkú mọ̀ ju oògùn náà lọ oògùn náà lẹ gbójúlé kò sí nǹkan míì náà tẹ gbójúlé ju oògùn lọ torí pé kí ni àṣẹ Ọlọ́run ò sí lẹ́nu yín Jésù Kristi ò bá yín gbé torí ẹni tó bá ní Jésù Kristi nínú tó ní ẹ̀mí mímọ́ nínú ẹ̀mí ló máa fi sọ̀rọ̀ ẹran ara ni bàbá yìí fi ń sọ̀rọ̀ ẹran ara òun ló fi ń sọ̀rọ̀ ẹni tó bá lẹ́mìí mímọ́ nínú tí Jésù Kristi ń gbénú ẹ̀ tó ń píríṣì doctrine Jésù Kristi kò ní máa sọ̀rọ̀ bí bàbá yìí ṣe ń sọ̀rọ̀ yìí ẹgbẹ́ gbogbo nǹkan tó ń jáde ní ẹnu ẹ̀ gbogbo nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ bí àwọn èèyàn ṣe máa support wọn tí wọn ò ní bú wọn mọ́ ní gbogbo nǹkan tó ń sọ kò sọ bí Olu Alo bó ṣe máa ṣe the needful ṣé ti rójú ayé ẹ̀yin èèyàn ẹ̀yin tẹ́ ń wárí fún àwọn pásítọ̀ ẹ̀yin tẹ́ ẹ ti sọ pásítọ̀ di ọlọ́run yín ẹ ti rí odindi ọmọ 4 òun náà wá ọmọ 3 ìyàwó kan odindi ẹ̀mí 4 òun náà ń wá kí irú pásítọ̀ yìí jáde kó jẹ́ nǹkan tó máa jáde lẹ́nu ẹ̀ lélẹ́yìí príṣì ti tiẹ̀ bí wọn ò ṣe ní bú wọn mọ́ báwọn èèyàn ṣe máa lọ sí ṣọ́ọ̀ṣì ẹgbẹ́ tó sọ pé ọ̀nà ń dáwó èló ni wọ́n dá ṣé ń gbọ́ṣẹ́ èló ni wọ́n dá ṣé iye tí oníkálukú dálẹ̀ òun ni ẹ fẹ́ mọ̀ ó tán ṣé bí nǹkan tẹ́ ẹ ṣe kó jọjọ náà nìyẹn torí owó yìí náà ni because tí ò bá jẹ́ torí owó why tó tún ṣe bring issue owó pé wọ́n ní wọ́n ń dáwó èló ni wọ́n dá so kọ́ máa wá sọ iye tẹ́nì kọ̀ọ̀kan dá fún ẹ ṣé o fẹ́ return ẹ̀ padà fún wọn ni ọlọ́run ṣe rí kẹ́lòmíì dákẹ́ kó má sọ̀rọ̀ ó bẹ́tà ju kó wá sọ̀rọ̀ kó tún wá yẹ̀ ìyá rẹ̀ lọ gbogbo àwọn tó bá mọ ọ̀rọ̀ gbọ́ tó bá gbọ́ ọ̀rọ̀ tí pásítọ̀ yìí sọ wọ́n á ti mọ̀ pé kò sẹ́mi ọlọ́run nínú pásítọ̀ yìí rárá tọ́ ẹ̀mí mímọ́ ò tiẹ̀ bá lò Jésù ò tiẹ̀ gbénú ayé ẹ̀ because tó yẹ pé Jésù ń gbénú ayé ẹ̀ kẹ́mi mímọ́ máa bá lò ní ó dín ní àgbàlagbà gbogbo jáde kó máa wá sọ̀rọ̀ nǹkan báyìí tó gbogbo igi tó ń wò mí nǹkan tí mo tún rí nìyẹn tí mo ní kí n tún wá mú fún yín o ọ̀rọ̀ ìyá lẹ́yìn o gbogbo igi tó ń wò mí ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ ilé Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ like ẹ comment ẹ fi ọkàn yín hàn ire o.